ọmọdé òun kò wájé àgbàlagbà òní kò wájé. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ni ní orí ọ̀fẹ́ àti àǹfààní tẹ́lẹ̀dùmarè ní wípé kẹ́ ẹ kàn sí wa lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá a bá ti ń mú sinimá àti review bí eléyìí wá ẹ máa láǹfààní láti ṣe kíni láti jẹ ìgbàládùn bí wọ́n ṣe máa ń sọ láwọn Yorùbá. Ǹjẹ́ kí sinimá wò la mú wá fún yín ní ọjọ́ tí ò ní Adisa Olowo Aje ni o. Adisa Olowo Aje. Ǹjẹ́ ibo lẹ ti lè rí Adisa Olowo Aje wò? Ẹ lọ sí ìkànnì YouTube yín, tá bá ti débẹ̀ ẹ tẹ Yoruba Play. Tí Yoruba Play bá ti jáde gbarangba ẹ tẹ Adisa Olowo Aje sí. Sinimá tuntun ní Ajá Balẹ̀. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí, àwọn bíi Mide Martins, Juliet, jato, Olaiya Igwe, Olóhùn Iyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kópa nínú sinimá Adisa Olowo Aje. Ǹjẹ́ Londona nínú sinimá yìí la rí pé iṣẹ́ mẹ̀kó ni bàbá ń ṣe o àti àwọn ọmọ ẹ̀wà wọn mẹ̀kó ni bàbá ń ṣe bá kó bá dọ́gbọ́n sí o mẹ̀kó dọ́gbọ́n sí. Ó di wípé wọ́n mú Adisa tó jẹ́ ìkan lára àwọn ọmọọṣẹ́ wọn lọ sí ilé babaláwo. Wọ́n parí iṣẹ́ sí bàbá lára àti Adisa náà bá ní o gbogbo ìgbà tí bàbá bá ti fẹ́ san oyè owó iṣẹ́ tàbí gba owó Adisa ni kó mọ̀ san oyè owó iṣẹ́, Adisa náà sì ni kó mọ̀ tẹ́wọ́ gbowó. Ǹjẹ́ rògùn owó wa lélẹ̀ àbí ṣàlè sọ pé àjò àjẹ́ ni? Báwo ló ṣe fẹ́ jẹ́ gan o, ibo ni ó wàá yọrí sí? A rí wípé ìyàwó Adisa ti fọn mú o, ìyàwó Adisa ó ti yajúlé lọ pé kí bó ló ṣe wá jẹ́ gan. Ó ṣe jẹ́ pé ọkọ òun la ọ̀gá máa ń lò láti gbowó láti surprise. Ṣé ò ti ní n tó bá dé? Bẹ́ẹ̀ gbogbo àná la mọ̀ pé ó ní n tó bá dé nínú sinimá yìí. Ǹjẹ́ ó tiẹ̀ wá léwu fún Adisa gan? Torí bó ṣe ń lọ yìí, ǹjẹ́ kìí ṣe kádàrá Adisa gan lọ̀gá ń lò? Bẹ́ẹ̀ ni o, ṣé kìí ṣe kádàrá Adisa lọ̀gá ń lò? Ṣùgbọ́n àtúwọ̀ arọ́mọ kan náà nínú ilé ọ̀gá tó jẹ́ Londona yìí, arọ́mọ obìnrin kan níbẹ̀, kò jọ èèyàn gidi, kò jọ dìdìrì, kò jọ asínwín lọ́mọ yìí tó jẹ́ pé Londona náà ló bí. Àwa mọ̀ bóyá òun ni bàbá lò láti fi ṣe ìpínlẹ̀ ọlà àbí Adisa ni bàbá lò láti fi ṣe ìpínlẹ̀ ọlà. Ẹ wò nínú sinimá yẹn, jẹ́ ká máa retí apá kejì Adisa Olowo Aje. Bí mo ti sọ, Yoruba Play lẹ ti máa rí wò lórí YouTube, ẹ lọ tẹ̀ síbẹ̀ Adisa Olowo Aje. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ìbú yẹn jẹ́ ẹ kàn bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button yẹn, ẹ wá tẹ notification bell gbà tó máa dún lákọ̀ọ́lákọ̀ọ́ ní gbogbo àsìkò àti ìgbà tí àwa bá ti ń ṣe kíni, tá bá ti ń fi sinimá sórí àgbàgbé wa. Ẹ má gbàgbé o Adisa Olowo Aje ní sinimá ní Adisa Olowo Aje. Yoruba Play lẹ ti máa rí wò. Òṣè bó ṣe bá mi tẹ̀ òṣè gan ni òṣè. Àṣírí ibẹ̀ ni ò lè. Bàṣírà má jẹ́ nǹkan o, má jẹ́ ń fi gbá kan bọ̀ kan nú fún ọ. Ọmọkùnrin tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ti lù wá jù ú. Owó rẹ̀ ti dẹrù. Nínú ìkan ṣeré ni ká.